ọmọ Yorùbá. Yoruba and those one who are doing Yoruba nation, well, please secure your land. Secure your land. Secure the village. Secure the forest, town, city, and every part of Yoruba land. What is about to happen is serious. I see serious attack, killing obas, balẹ̀. ọmọ Yorùbá, mo lérò pé a ti gbọ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Ẹ wo ọ̀rọ̀ tí Máyìnwá sọ fún wa. Àṣírí ńlá lélẹ́yìí o. Àṣírí ńlá òun lélẹ́yìí. Ohun tó ń bọ̀ nílẹ̀ Yorùbá òun lè ti fetí kọ́ nínú fọ́dọ̀ tí mo play fún wa yìí. Ọmọ Yorùbá, ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o. Ẹ má jẹ́ ká dé àwọn dè mọ́ o. Ó ti wọlé tán o. Ká múra lókù báyìí o. Ó ti wọlé tán, ká múra lókù báyìí. Ọmọ Yorùbá, mo ní information méjì tí mo fẹ́ mú wá fún wa. Information tó gbọ́ jẹ́ new allegedly ni o. Mo bẹ̀ yín ni mo wọ̀ yín ni ẹ bá mi pín fídíò ìkọlọ dáadáa. Ẹ tètè bá mi pín ìkọlọ dáadáa, kó go fire dáadáa. Kí information tí mo mú wá yìí kó lè kálé, kó ká oko, kó tẹ ogun ọmọ Yorùbá lọ́wọ́, kó lè bá àrí nǹkan tí ń bọ̀ nílẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá, ogun mà ti wọlé, ogun ti wọlé o. Ẹ jẹ́ ká múra o. Ẹ má jẹ́ ká dúró tẹ̀tẹ̀rẹ̀ mọ́ o. Ogun àwọn Fúlàní ti wọlé o. Àwọn Fúlàní wọn ò mú léré fún wa mọ́ o. Wọn ò mú léré fún wa mọ́ o. Ẹ má jẹ́ ká tó tẹ̀tẹ̀rẹ̀. Mo lérò pé ẹ gbọ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí nǹkan tí mo play kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. Òun lè wù kọ́ta la fi ti gbọ́ àbí? Mo lè wù kọ́ta la fi ti gbọ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Ohun tí mo play mo lè wù kọ́ta la fi ti gbọ́. Ọ̀rọ̀ ìsìtí ni o. Ọ̀rọ̀ ìsìtí ló jẹ́ gbogbo àwọn ọmọ káàrọ̀ òjíire o. Àti gbogbo àwọn tá à ń pè fún Yorùbá nation pátápátá. Ẹ jẹ́ ká sì kí ọ ilẹ̀ wa. Ẹ má jẹ́ ká fi ilẹ̀ wa lẹ̀ táwọn Fúlàní ọgbà mọ́ wa lọ́wọ́. Ọmọ Yorùbá, eléyìí lágbára o. Eléyìí ó ní agbára. Ó kà màmàmàmà. Kì í ṣeré mọ́ o. Kì í ṣeré mọ́ o. Kì í ṣeré mọ́ o. Ẹ jẹ́ ká kí bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ kó lè ta wá jí o. Ẹ jẹ́ ká gbé gbòòsà fún bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ. Gbòòsà 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 fún bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ wípé wọ́n tètè ta wá jí. Àti sùn. Ìran Yorùbá ti sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ. Ọmọ Yorùbá, ọmọ káàrọ̀ òjíire, eléyìí ó nágbára o. Kí ló dé? Kí lára ń gbá wọn Fúlàní gan? Ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ wọ́n gan? Ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ wọ́n? Ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ wọ́n? Tó jẹ́ pé wọ́n fẹ́ pa wá tán lórí ilẹ̀ wa. Tó jẹ́ wípé orí ilẹ̀ wọn àwọn ọlọ́dà wọn láàmú lórí ilẹ̀ wọn. Ọmọ Yorùbá ò ní wọ́n lára lórí ilẹ̀ wọn. Kí ló wá dé tó wá ń nà wọ́n lára lórí ilẹ̀ wa? Ẹ̀yin ọba wa, ẹ̀wọ̀n ń wòran. Gbogbo ẹ̀yin ìjòyè wa, ẹ̀wọ̀n ń wòran. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gómìnà ilẹ̀ Yorùbá, ẹ̀wọ̀n afọwọ́lẹ́rán, ẹ̀ ń wòran. Kí ló dé? Kí ló dé? Gbogbo ẹ̀yin ọba wa ẹ dìde. Ẹ dìde. Ẹ jà fún ìran Yorùbá. Ẹ jà fúnlẹ̀ tẹ́ ìjọba yé lórí. Ẹ má wo ilẹ̀ tẹ́ ìjọba yé lórí, ẹ má wo níran. Àwọn Fúlàní wọ́n mú léré fún wa. Gbogbo ẹ̀yin ìjòyè wa ẹ dìde. Ẹ má wo ilẹ̀ tẹ́ ìjọba lè lórí, ẹ má wo níran. Àwọn Fúlàní tá à ń pariwo lójúmọ́ wọn ò mú léré fún wa. Ọmọ Yorùbá, ọmọ káàrọ̀ òjíire,
eléyìí ní agbára o ó ní agbára o ó ní agbára o ẹ jẹ́ kí n play first note yẹn tán ká gbọ́ ibi tó parí sí tí ẹ ti gbọ́ ẹ jẹ́ kí n mú láì ṣẹ̀bẹ̀rẹ̀ gbogbo ẹni tẹ́ ẹ ti gbọ́ láì ṣẹ̀bẹ̀rẹ̀ ẹ jẹ́ mú láì ṣẹ̀bẹ̀rẹ̀ kí n tó wá mú information kejì wá fún yín eléyìí information àkọ́kọ́ lélẹ́yìí o information àkọ́kọ́ òun lélẹ́yìí báyìí tí wọ́n bá ti play àkọ́kọ́ ìtàn màá ṣẹ̀ wá mú èkejì wá ní pàtíyò tó wá sọ̀rọ̀ lórí ẹ mọ́ bá wa ká lọ ẹ bá wa pé ètò kó lọ dáadáa ẹ ti mọ́ báyìí láti bá wa subscribe tó YouTube wa gbogbo ẹ̀ tẹ̀ máa ń wò wá gbogbo ẹ̀ lè fẹ́ BME TV káàkiri àgbáńlá ayé ẹ ṣé gan ni. To Yoruba land, Yoruba and those one who are doing Yoruba nation, well, please secure your land. Secure your land. Secure the village. Secure the forest, town, city, and every part of Yoruba land. What is about to happen is serious. I see serious attack, killing obas, Bale, and taking the land for whatever evil they want to use, and killing people too. Send the message to the Yoruba lands, kings and everybody. Secure between now and next year January. I'm not here to scare anybody. ọmọ Yorùbá ṣe ń gbọ́. I see attack, and this attack will be, they will start killing in ransom. Silently. It's not like 4, 5, no, it's not like 10, 20, as in 100 or 4 like that. Enter forest, enter village, inside city. Please. Send this message to Yoruba land and all that loves Yoruba land. They should secure Yoruba land. Amotekun, try your best. You know that God is the one helping, but try. Everybody should be conscious, sensitive. That's number what? Number 5. ọmọ Yorùbá mo lérò pé ẹ gbọ́ fọ́dọ̀ tí mo play mo lérò pé ẹ gbọ́ dáadáa bí mo lérò pé ẹ gbọ́ dáadáa ohun tó ń bọ̀ tóòtọ́ ó ti wà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ètùtù ń bọ̀ tó tún lágbára ju ètí ń wà lẹ́tẹ̀lẹ̀ lọ òun lè ti fẹ́ tẹ́ ayé gbọ́ yìí o òun lè ti fẹ́ tẹ́ ayé gbọ́ yìí o ẹ̀yin ọba wa gbogbo ẹ̀yin àgbààgbà lẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ọba wa lẹ̀ Yorùbá ẹ má wo lẹ̀ Yorùbá níran ẹ má jẹ́ kí ogun Fúlàní ó kó wa ẹ má jẹ́ kí wọ́n pa wá tẹ́lẹ̀ Yorùbá ohun tó ń bọ̀ òun la mú wá fún yín o mo lè bẹ̀ ti fi tẹ́ ara gbọ́ o ẹ jẹ́ ká pín fọ́nrán yìí kó lọ dáadáa ẹ bá wa pín fọ́nrán yìí kó gùn fàyà dáadáa kó lọ kan àwọn èèyàn wa létí kó lọ kàn wọ́n lára kí wọ́n á gbọ́ ohun tó ń bọ̀ nínú information méjì tí mo mú wá àkọ́kọ́ lélẹ́yìí o èkejì ó ní agbára gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà nínú iṣẹ́ ológun ẹ lọ withdraw nínú iṣẹ́ ológun Nàìjíríà ẹ lọ withdraw nínú iṣẹ́ ológun Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ inú sọ́jà Nàìjíríà kò lè mú nǹkan gidi wá fún yín oko pàwọn ní àwọn Fúlàní ọmọ pààyàn pàwọ́ pa ni o òun là fi ń pa olè títa fún yín pé ẹ má wọnú iṣẹ́ sọ́jà Nàìjíríà mọ́ ẹ lọ withdraw máa play fídíò kan fún wa á wò ó ariwo táwọn Fúlàní ń pa níbẹ̀
ariwo táwọn ọmọ ológun àwọn sọ́jà ariwo tí wọ́n ń pa nínú fídíò náà fi tá yín gbọ́ ohun tó fàtà fi sọ wípé kẹlẹ́ withdraw nínú iṣẹ́ ológun Nàìjíríà lélẹ́yìí o tí ààrẹ fi ẹ̀mí ara yín ṣògbò tí ààrẹ fi ẹ̀mí ara yín ṣòfò ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa tẹ́ẹ̀ ń fọwọ́ sí pé àwọn ọmọ yẹn lọ wọ iṣẹ́ ológun Nàìjíríà ẹ má fọwọ́ sí mọ́ o kò sí àgbẹ̀ kan bẹ́ẹ̀ o kò parun ni o ikú ni wọ́n fi ń ṣeré o ikú ni wọ́n fi ń ṣeré o ikú ni wọ́n fi ń ṣeré o ẹ jẹ́ ká wo fídíò náà ká ẹ gbọ́ ariwo tí wọ́n pa ń bẹ̀. Enough is enough. Thank you. ọmọ Yorùbá Politics with people like ẹ bá a pa lọ. into this ground with that armor, with that ammunition. We have to cop this very particular area within a tinkle of a second. I know what Kandavos can do. Good and fine. I know what Kandavos can do. Good to go. How many bad leaders is that? Ṣé ẹ ti gbọ́ ẹ pariwo tí wọ́n gba ipa àwọn olóṣèlú ń wo èlò ọbẹ̀ ibi táwọn ti ń jagun táwọn ti ń fèsì boko haram wò wá bẹ́ẹ̀ ìgbà táwọn ń fèsì ń bẹ́ẹ̀ wọn ò mọ̀ wọn ò fáwọn ní ammunition wọn ò fáwọn ní kúmẹ̀ táwọn fi báwọn boko haram jà wọ́n kàn fi ẹ̀mí àwọn fi ń ṣòfò ní kó lè pẹ́ gbọ́ ṣé ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́ ọmọ Yorùbá àníṣe Nàìjíríà jàgàjàgà everything scatter one man dey suffer gbósà nothing dey at the end Nàìjíríà jàgàjàgà everything scatter one man dey suffer gbósà nothing dey at the end. Idris Abdulkareem ó ti kọrin náà wá lọ ẹ wo ọdún tó ti kọrin yẹn ẹ̀yin náà wo ọdún tó ti Idris Abdulkareem ti kọrin yẹn ẹ wá wò títì sìn ṣé Nàìjíríà tó yí padà ṣé Nàìjíríà yí padà kàkà tó yí padà ètò ń padà sẹ́yìn ni àwọn ọmọ Yorùbá ọjọ́ ìfẹsẹ̀ lè dá ọjọ́ ìfẹsẹ̀ gbé lè dá òun la fi ń parọ́ pé Yorùbá nation ló lè ṣe é. Yorùbá nation òun nìkan ṣoṣo lọ́nà àbáyọ fún gbogbo àwọn ọmọ Yorùbá nínú Nàìjíríà ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ ká jà fómìnira tiwa gangan òun la fi lè ní ọ̀nà àbáyọ òun ni àwọn èèyàn wa àwọn bàbá wa àwọn màmá wa àwọn brothers wa àwọn sisters wa tí wọ́n bá wọnú iṣẹ́ ológun ilẹ̀ Yorùbá wọn ò ní pa wọ́n nípakúpa bí Nàìjíríà ṣe ń pa wọ́n. Ẹnu wọn kára wa nǹkan tá ilẹ̀ Yorùbá yóò tó wá pé ọmọ Yorùbá àwa ń pariwo fún yín ó yẹ kẹ́ ẹ gbáwo tá à ń pa ohun tá a rí tàbí ń pariwo náà ní gbogbo eléyìí ọmọ Yorùbá kí ló dé tá a gbọ́ ariwo tá à ń pa kí ló dé kí a lè fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú ariwo táwa ń pa yìí Yorùbá nation nìkan lọ́nà àbáyọ ẹ̀mẹ́ẹ̀ká dàgùnlá sí Yorùbá nation yìí Yorùbá nation nìkan ṣoṣo ló lè fún wa ní nǹkan tá à ń fẹ́ tá a bá sì wà ní Nàìjíríà nǹkan tá a fẹ́ a ò lè rí o ìrọ̀rùn tá a fẹ́ a ò lè rí o ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ tá a fẹ́ kò lè ṣẹlẹ̀ Nàìjíríà ilé ìwòsàn ọ̀fẹ́ tá a ní ìdílé ọmọ Yorùbá a ò lè rí o tí a bá sì wà ní Nàìjíríà àmọ́ ọ̀nà kan tó tá a lè gbà tá a fi lè rí gbogbo nǹkan tá a kọ yìí ni pé ká fi ìmọ̀ ṣọ̀kan ká jà fómìnira tiwa gangan ká dá dúró rẹ́bù orílẹ̀-èdè population tá a ní ó tó dá dúró ẹ̀mẹ́ríkà ni àwọn kan tàn wá ẹ̀mẹ́ríkà àwọn kan parọ́ fún wa àwọn ọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire ògo adúláwọ̀ ni wá inú Nàìjíríà tá a wà Nàìjíríà ló fẹ́ paná ògo ìran Yorùbá táwa sì mọ̀ pé láṣẹ Èdùmàrè Ẹlẹ́dùmarè kò ní fún wọn ṣe ìran ọmọ Yorùbá á rí ògo wa lò láṣẹ Èdùmàrè tí a fẹ́ rí ògo wa lò ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká jà fómìnira tiwa gangan ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè òun la fi lè rí ògo wa lò ọmọ Yorùbá àwa ń pariwo
à ń tẹ́tẹ́tẹ́tẹ́ o bàbá wa Sunday Adéyẹmọ ń pariwo bàbá wa emeritus Professor Banji Akíntóyè wọ́n ń pariwo àwọn àgbààgbà tí wọ́n fẹ́ ìtúsílẹ̀ Yorùbá àwọn náà ń pariwo ọwọ́ wa ló kù sí báyìí o ọwọ́ èmi àti yín ló kù sí o ọwọ́ ẹ̀yin bàbá wa tẹ́ ń wò wá ẹ̀yin ìyá wa tẹ́ ń wò wá ọwọ́ wa ló kù sí ẹ jẹ́ ká fi ìmọ̀ sọ pẹ̀lú wọn kájọ jàjà ìlájàyè tẹ́ẹ̀bà gbàgbé láti bí oṣù kẹ́rìnlá ti ń pa pé mega rally ń bọ̀ lọ́nà ẹ jẹ́ ká lọ gbáradì fún mega rally ó ń bọ̀ kò dúró mega rally tá à ń pariwo yìí láìpẹ́ láìjìnà àgbúwò gbọ́ àwa ní ká lọ mọ́ gbáradì ẹ jẹ́ ká sọ fún nílé ká sọ fàlejò káyé gbogbo àwọn tó wà ní ilẹ̀ Yorùbá pátápátá kí wọ́n mọ̀ pé àníṣe mega rally Yorùbá nation ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kí wọ́n lọ mọ́ gbáradì o torí tásìkò bá tó tí wọ́n mọ̀ sọ wípé àwọn ọ̀gbọ́ làwọn ò ṣe jáde òun là fi ń pawó fún gbogbo wa ní ìsìn wípé ó ń bọ̀ lọ́nà tó bá dé ẹjẹ́ gbogbo wa ká túyàyà ká bọ́ ta kẹ́lẹ́ káwọn ọmọ ìjọba Nàìjíríà mọ̀ ìpèsè ó tó gẹ́ àsìkò àti lọlé wa ládé yìí àsìkò àti padà sílé láti jàfẹ́tọ̀ wa òun ládé yìí Yorùbá nation òun la fẹ́ láìsí Yorùbá nation kò sí nǹkan míì mọ́ láìsí iṣẹ́ vitamination kò sí nǹkan míì mọ́ ohun tá a fẹ́ nìyẹn ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde ká jàfẹ́tọ̀ wa ká dìde ẹ jẹ́ ká bá wà lóko ẹrù Nàìjíríà ká dìde wá Nàìjíríà kò lè mú lọ síwájú wá fún Yorùbá wá Nàìjíríà kò lè mú ìdàgbàsókè wá fún Yorùbá wá Nàìjíríà bí wọ́n ṣe mọ̀ pa wá lọ́nà wọ́n ṣe ń pa wá lọ yìí o tí àbá fìmọ̀ sọ̀kan ká dá dúró ní orílẹ̀-èdè mo lérò pé gbogbo ara mi ti gbọ́ fọ́ọ̀tù tí mo play nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò mi tí mo tún play nígbà tí mo débì kan nínú ètò mo lè gbogbo ara mi ti gbọ́ ohun tó ń bọ̀ tó yẹ pé ti wà lẹ̀ Yorùbá tẹ́lẹ̀ títún ń bọ̀ òun láti gbẹ̀ yìí o ọmọ Yorùbá à ń bẹ̀yìn ni àwọn òyìn ni ẹ má jẹ́ ká dúró tẹ́tẹ́rẹ́ ohun tó ń bọ̀ òun là mú wá fún yín yìí o ohun tó ń bọ̀ nílẹ̀ Yorùbá òun là mú wá fún yín yìí o ẹ bá wa pé ètò ìkọ́ lọ dáadáa ohun tá a mú wá fún yín yìí kì í ṣe fake news o allegedly ni o allegedly ohun tó ń bọ̀ táwọn èèyàn rí tí wọ́n sọ síta òun ní aníkàwá náà wá lè fẹ́yìn náà kẹ́yìn náà kí ẹ gbọ́ nípa ẹ̀ òun la fi mú wá etí gbọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ fọ́ọ̀nùtì yìí ẹ má mú lérè o ẹ̀yin bàbá wa àtẹ̀yin màmá wa ẹ má jẹ́ ká mú lérè o ohun tó ń bọ̀ nílẹ̀ Yorùbá òun ló mú wá fún wa yìí o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ogun ò ní kó wá lẹ̀ Yorùbá o ogun Fúlàní ò ní kó wá lẹ̀ Yorùbá o ẹ jẹ́ ká dìde o ká dìde ká jàfẹ́tọ̀ wa ká dìde ká gbáwò bàbá wa Sunday Adéyẹmọ ká dìde ká gbáwò bàbá wa Professor Banji Akíntóyè ká dìde ká gbáwò bàbá wa àtìyá wa tí wọ́n nífẹ̀ẹ́ ran Yorùbá tí wọ́n fẹ́ ká kó lóko ẹrù Nàìjíríà ṣe ti gbọ́ ẹ̀yin ìyẹn wa nílé lóko àtìlẹ́yìn òdì ní ìfẹ́ bá ti ń wò wá èyí tá ní ká mú wá etí gbọ́ yín òun lélẹ́yìí o èyí tá ní ká mú etí gbọ́ yín òun lélẹ́yìí o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ BME TV show mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àtìlẹ́yìn dẹ́ ń ṣe fún wa o fún akitiyan lórí wa o adúpẹ́ o àmọ́ lóore o Elédùmarè kò ní fẹ́yìn náà lẹ́ o ibi tẹ́ ti mú tẹ́ fi ra dátà tẹ́ fi wo bógàmù wa àgbọ̀n náà ní wọbẹ̀ o àbùdíntolókun bẹ́ẹ̀ sì ni àbùdíntolọ́sà àpò sàṣàmù wá kì í gbẹ àgbóhùn ní gbẹ sówó
bẹ́ẹ̀ ni ilé yìí ò ní gbẹ̀sọ́mọ o ọmọ wẹ́rẹ́ nílé aládìí o ṣe ti gbọ́ akínyìn o akínyìn o Elédùmarè kò ní fẹ́ nìkan wálẹ̀ o ojú tẹ̀ fi ojú náà ò ní fọ́ o bẹ́ẹ̀ sì ni etí tẹ̀ fi ń gbọ́ wa etí náà ò ní di o ọwọ́ ẹ̀rọ bá wa pé ètò yìí tí ò fi lọ dáadáa ẹni fọ́nà gbọ́mọ sí o àwa láàmú wa bẹ́ẹ̀ sì ni ẹ̀yin náà láàmú dé bá ọmọ tẹ̀mí ní padà Ibiyemi TV show ló kọ mi ṣe ti gbọ́ ẹ ṣe gan ni ẹ má gbàgbé láti bá wa pé ètò yìí ẹ má gbàgbé láti bá wa tẹ subscribe bẹ́ẹ̀ tí yín tó yẹ pé nígbàkigbà tá a bá drop fídíò ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tẹ́ẹ̀kọ́kọ́ rí i láti bá wa wò ó ṣe ti gbọ́ akínyìn ni o ẹ kú àdótì wa God bless you all orílẹ̀-èdè Yorùbá ní kíá.